mo ń kọ́ lórin fún ẹ òye mo ń pè lọ́nà fún ẹ ò understand ìjọ tó bá bá ìbínú mi pàdé àwọn tó ní ẹ wọ́n á rí ẹ wọ́n á kọ́ ẹ. ẹ bá mi jẹ́ wọ́n máa rí yàtìyàtì. Yeah. What's this? Divorce letter ni. Kì í láàrin mi àti ẹ̀. Mo pé ọkọ ó máa ń lọ lóyún. Òjì Akínwùmí ó ti wà ní ọwọ́ mi kò dé sí babaláko ẹni tó lè bọ̀. Ṣé nǹkan tó ń jẹ́ kó yẹ wá sí ni wípé ọ̀rọ̀ tí gynecologist yẹn sọ kò right? Nǹkan tí mò ń bí kó dá mi lóhùn. Ìgbọ́n mi tó ti gbọ́gbọ̀ púpọ̀. Èmi gbọ́gbọ̀ púpọ̀. Èmi gbọ́gbọ̀ púpọ̀. Àṣé lóòótọ́ ni kùrukùru fi funfun bojú kò jẹ́ ká rojú àṣebí. Dání kí ni problem ẹ? Ó sọ pé o mú nǹkan. Ló dá mi dúró síta láti ẹ̀ nǹkan. Ó sọ fún mi pé wọ́n change padlock. Mo mọ nǹkan tó jẹ yẹn. Ó mú kí ni? Akínwùmí ló lè fi sínú òkùnkùn nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ̀rí bó ṣe ń rìn yẹn kò tí ì bẹ̀rẹ̀ sí ní já yín jẹ. Tó bá bẹ̀rẹ̀ sí ní já yín jẹ, wọ́n máa rò pé fi omi wèrè gbé, wọ́n máa rò pé fi wẹ̀. Ó máa bẹ̀rẹ̀ sí já àwọn ìyá alájà ẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí já wọn jẹ.